Ẹ kú dédé àsìkò yìí, èyí làwọn ìròyìn tó jẹyọ nínú ìwé ìròyìn TheMatrix lónìí ọjọ́ 21 oṣù karùn-ún ọdún 2025. Ẹniọlá Sálíù lórúkọ mi. Ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà ń tẹ̀síwájú. Gómìnà fún ilé ìfowópamọ́ àgbà lórílẹ̀-èdè yìí ìyẹn Ọláyẹmí Kàdóso ló sọ bẹ́ẹ̀. Mínísítà fún ọ̀rọ̀ ìròyìn àti ìlanilọ́yẹ̀ Mohammed Idris ní àgbékalẹ̀ àti ìṣàkóso ìrètí ọ̀tun ààrẹ Tinubu ti ń ṣínà fún àyípadà àti ìtẹ̀síwájú ọrọ̀ ajé Nàìjíríà. Kàdóso ṣàtẹnumọ́ rẹ̀ pé ìgbésẹ̀ ní kíákíá tí ìṣàkóso ààrẹ Tinubu gbé ló ran ọrọ̀ ajé Nàìjíríà lọ́wọ́ tó sì fi òpin sí ìṣeségesège owó náírà wa. Lórí ọ̀rọ̀ ìdánwò àṣewọlé sí ilé ẹ̀kọ́ gíga UTME tọdún yìí, ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin lórílẹ̀-èdè yìí ti pè fún kí ọ̀gá àgbà àjọ JAMB ìyẹn Olóyèdé kọ̀wé fiṣẹ́ sílẹ̀ àti pé kí ìdánwò ọ̀hún di wíwọ́gi lé. Òní ni èsì àtúnṣe ìdánwò àṣewọlé sí ilé ẹ̀kọ́ gíga máa jáde. Ààrẹ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà ìyẹn Godswill Akpabio ti sọ̀rọ̀ o. Ó ní àwọn náà ń lọ́wọ́ nínú ìtẹ̀síwájú tó ń dé bá orílẹ̀-èdè yìí, àwọn kì í ṣe alátakò nínú ìjọba rárá. Gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Kaduna ìyẹn Nasir El-Rufai ti sọ̀rọ̀. Ó ní àwọn ọmọ Nàìjíríà kò ní gbàgbọ́ nínú ẹ̀ka ètò ìdájọ́ orílẹ̀-èdè yìí mọ́. Àjọ ẹ̀ṣọ́ aláàbò lẹ́nu ìloro ìyẹn Nigerian Customs Service NCS ẹ̀ka ti agbègbè Sẹ̀mẹ́ ti fi ìtàn balẹ̀ pẹ̀lú bí wọ́n ṣe ṣí àwọn iṣẹ́ àkànṣe kan ní ilé-iṣẹ́ náà ìyẹn ilé gbígbé fún àwọn òṣìṣẹ́ àjọ náà, ilé eré ìdárayá àti ilé ìtajà fún àwọn ẹgbẹ́ àwọn ìyàwó àwọn òṣìṣẹ́ aláàbò lẹ́nu ìloro. Gómìnà ìpínlẹ̀ Èkó ọ̀gbẹ́ni Babájídé Sanwó-Olú ti fìdí àjọṣepọ̀ ìjọba ìpínlẹ̀ Èkó pẹ̀lú ilé-iṣẹ́ ìjọba àpapọ̀ tó ń rí sí káràkátà àti ìdókòwò láti gbárùkù ti ọrọ̀ ajé lẹ́sẹ̀ kùkú ní ìpínlẹ̀ Èkó. Òṣìṣẹ́ ilé ìfowópamọ́ Access ti jẹ́rìí tako Yàyà Bello pẹ̀lú bó ṣe ṣíṣọ lójú bí àkàìmọye owó láti àwọn ìjọba ìbílẹ̀ lóríṣiríṣi ní ìpínlẹ̀ Kogi ṣe ń wọlé sínú àwọn àpòṣùwọ̀n tí kìí ṣe ti ìjọba lábẹ́ ìṣàkóso Yàyà Bello. Gómìnà ìpínlẹ̀ Akwa Ibom olùṣọ́-àgùntàn Umo Eno ti gbóṣùbà káre fún ìṣàkóso ààrẹ Tinubu tó sì ní ìṣòro tí orílẹ̀-èdè Nàìjíríà ń kojú kìí ṣe láti ọwọ́ ààrẹ Tinubu o. Ó ní ó ti wà nílẹ̀ kí ààrẹ tó gba ìṣàkóso. Ọkùnrin ẹni ọdún 23 kan tórúkọ rẹ̀ ń jẹ́ Chinazum Nwabani ti wà lákọlò iléeṣẹ́ ọlọ́pàá báyìí lórí ẹ̀sùn pé ó ṣá ọmọbìnrin ọmọ ọdún 14 ládàá títí tó fi di èrò ilé ìwòsàn torí ó kọ̀ láti bá a lájọṣepọ̀. Ìlú Obete Nchina tó wà níjọba ìbílẹ̀ Obingwa nípínlẹ̀ Abia ló ti ṣẹlẹ̀. Ọjọ́ 26 oṣù kẹfà ní ilé-ẹjọ́ gíga ìpínlẹ̀ Nasarawa máa dá ẹjọ́ Tìmílẹ́yìn Àjàyí tó gbẹ̀mí ọmọbìnrin agùnbánirọ̀ kan Salome Adaidu. Ilé-iṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Enugu ti dóòlà àwọn ènìyàn 28 kan tí wọ́n jí gbé, bẹ́ẹ̀ sì ni wọ́n rọ́wọ́ tó àwọn afurasí 10. Láti jẹ̀gbádùn àwọn ìròyìn lóníranran síwájú sí i, ẹ darapọ̀ mọ́ TheMatrix lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X. Àdúrà mọ́mi Balógun ló ṣe òǹgbùfọ̀ ìròyìn yìí. Ẹniọlá Sálíù lórúkọ mi.